لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه ومن اهتدى بسنته إلى يوم الدين. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، معاشر المسلمين، إن رابط الزواج تقوم على أساس المودة والرحمة بين الزوجين، كما قال سبحانه وتعالى: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وتقدير هذا الزواج بما يخالف هذه المودة مخالف للحكم التي شرع الزواج لها. وإن مما يعكر صفو هذه الحياة الزوجية ظلم الأزواج لزوجاتهم، ولهذا الظلم صور متعددة ومنتشرة منها. أدوك فلوبة أتولى كيف النبي صلى الله عليه وسلم إكوانا كما باع وصحابة النبي كما باع ورالي النبي أتي أوان تيواني لنا تنبي بكالي توفيد جوبين دي القيامة. إن يرسي الله لوني أما صروني ìgbésí ayé lọ́kọláya ta mọ̀ yí ta gẹ́gẹ́ bá ṣe mọ̀ yí pé bí Ọlọ́run bá ṣe ṣètò rẹ̀, ó gbé kalẹ̀ pẹ̀lú pé wọ́n mọ bára wọn lò pẹ̀lú ìfẹ́ àti àánú. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá sọ fúnra nínú Al-Qur'an pé nínú àwọn àmì Ọlọ́run ọba náà, an khalaqa lakum min anfusikum azwaja, ó dá látara wa àwọn tí ó mọ̀ jẹ́ ìyàwó fún wa, litaskunu ilayha, kálẹ̀bà máa ní fọkànbalẹ̀ lára wọn, waja'ala bainakum mawaddatan wa rahma. Tàbá dí fọkànbalẹ̀ yóò wá fi ìfẹ́ àti àánú yóò fi sáàrin àwọn méjèèjì. Àwọn aṣàlàyé pé tí nǹkan yí bá ti wá, tí ó bá ti wá sí fọkànbalẹ̀, tí ó tàbá ti wá ń ṣe àwọn kankan tó yẹ pé tó yàtọ̀ sí tí ó ma mú ọkàn ọkọ àti ìyàwó lé síra wọn, àbáwọn kan tó yẹ pé yóò ma fa sábàbí tí wọ́n fi ní ma nífẹ̀ẹ́ ara wọn mọ́, a jẹ́ wípé wọ́n ti wà lórí nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́run bá fi pilẹ̀ ìyàwó ìgbésí ayé wọn nìyẹn. Ó túnmọ̀ sí pé tọkọ bá níyàwó nulé tó bá ti wá ń bẹ̀rù aburú, tó bá ti rí pé aburú wà látọ̀dọ̀ ìyàwó sọ́dọ̀ òun, àbí ìyàwó náà bẹ́nulé yóò ti mọ̀ wípé ọkọ mi yìí ó súnmọ́ aburú, ó ń bẹ̀rù aburú látọ̀dọ̀ rẹ̀. A jẹ́ wípé ìgbésí ayé wọn kìí sí ìgbésí ayé lọ́kọláya mọ́ nìyẹn. Àwọn ni eléyìí wá ní ìṣẹ̀lẹ̀ àyàtí kó jẹ́ wípé apá kan náà méjì ń ṣàbòsí fúnra wọn. Ìtawà sọ́mọ́ lágbára Ọlọ́run Ọba, òun náà ni àwọn àbòsí tí ma ń wá látọ̀dọ̀ àwọn ọkọ lọ́sọ́dọ̀ àwọn ìyàwó wa. Méjì tá ma ní àbí ìta mẹ́bẹ̀ lọ́nà bá kó sọ wa ń bẹ̀. Aláwọ̀kọ́ mẹ́, òun náà ni kí ọkọ kó máa ná owó ìyàwó rẹ̀ lọ́nà tí ó tọ́, àbí kó máa mú dúkìá ìyàwó rẹ̀ lọ́nà tí ó ṣe gíní lọ́nà tí ó tọ́. Kódà bó ṣe pé gbà lọ́wọ́ rẹ̀ kò fẹ́ fún mọ́ náà ni ó sì gbà lọ́nà tí ó tọ́ náà nìyẹn. Ó ṣe wá ṣe ní láàánú wípé ó ti fẹ́ ìdítọ́nà fún kálé tó jẹ́ pé àwọn ọkùnrin tí àwọn máa ń ní iṣẹ́ business àbí ìyàwó tí máa ń ṣiṣẹ́ yóò máa wá gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀, àbí kó máa kàláfà rẹ̀ pé ìwọ náà nínú bùkátà sí mẹ́nà ìwọ náà wà gbọ́kanú ẹ̀ ní tọ́nà ọgbọ̀ gbélé lórí ìwọ náà ti ní owó díẹ̀ lọ́wọ́ àwọn náà mọ́lé wá. Àbí tí ẹ̀ ti bá ní pé sálárì tí ìyàwó wá ń gbà yóò ní rárá, sálárì yẹn kó fún mi náà, èmi lọ́kọ́ ẹ, èmi ní mọ̀mọ́ náà, èmi gan mọ́ ní abẹ́mi lọ ti ṣiṣẹ́. Gbogbo lẹ́yìn ìwà àbòsí ni. Ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa láti máa múnú owó ọmọ àwọn àyá wa tí è sí pọ́n wọn lọ́nu sí. Tó bá yẹ pé ìyàwó ìwọ́ fi kalẹ̀ fún ìtọ̀ bàbá lè mi ẹgbà owó yìí, èmi náà fi mú sọpọ́tì ìyẹn wọlé. Àmọ́ ká máa tipátipá ká máa mú wọn tipátipá àbí káwọn ká máa gbóyìn lọ wọn pé ìkúrẹ̀ rẹ̀ fowó ṣe kíni gbogbo ìwà àbòsí ni. Ọlọ́run sọ fún ar-rijalu qawwamuna 'ala an-nisa' bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim.
ìta fi jẹ́ olùdáàbòbò àwọn ìyàwó wa náà níbi níná náà ni ó sì wá mọ́ wá gbé níná yẹn lórí ìyàwó rẹ̀ ń bẹ́nà mí ìtẹ́kùtọ̀ obìnrin ìyàwó tẹ̀fẹ̀ kò fẹ́ ṣe ẹ̀kan gbá mí gan yóò tún wá fi tipátipá ní pẹ́tẹ́ àníṣẹ́ ogbọ̀rọ̀ ṣiṣẹ́ náà ni tó bá tó wá ṣiṣẹ́ náà ó tún máa gbówó yẹn lọ́wọ́ rẹ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ Ọlọ́run bá ẹlẹ́kejì òun náà ni pé líle má àwọn obìnrin wa àbí ká máa pẹ̀lú ahọ́n wa ní àbí pẹ̀lú wà ní ẹbí ká máa bú wọn ká máa ṣépèlé wọn ká máa yẹ̀yẹ́ wọn ká máa sọ àwọn àlébù wọn káàkiri fáwọn èèyàn níta gbangba tààyèrùhùn ká máa bọ́ wọn sí òhò níwájú àwọn èèyàn kèéṣe pẹ̀lú kèéṣe ká máa tú aṣọ wọn lọ́rùn àmọ́ ká máa fẹnu bọ́ wọn sí òhò tó jẹ́ pé àwọn ará àtàgọ̀ wá níṣẹ́ wọn ní pàtàkì ìyàwó èèyàn mọ́gan tẹ́ pé ọ̀rẹ́kùnrin mẹ́bà yóò bú ìyàwó rẹ̀ wípé yóò tún bú àwọn àna rẹ̀ náà papọ̀ máa ìwà yìí ìwà àbòsí ni torí pé èèyàn lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn sí ìyàwó èèyàn tẹ́yàn fẹ́ sínú ilé kẹmọ́ rò pé bẹ́yà yóò máa nífẹ̀ẹ́ yín là ẹ̀yẹ ká jùlọ náà ká bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ká má fi ẹnu ká má fi sọ̀rọ̀ burúkú sáwọn obìnrin wa àwọn obìnrin wọ̀nyí Ànábì kan kọ̀ fún Ànábì ní la tadribu wajhaha wa la tuqabbih a gbọ́dọ̀ gbá ojú wọn àtúngbọ̀rọ̀ sí àbọ̀rọ̀ bú wọn ìyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kódà kan ṣe tí ò dá sí wa ó ní ọ̀nà láti bá wọn wí kéṣeké tí wá bú kẹ máa gbé ṣépè kẹ máa yẹ̀yẹ́ rẹ̀ kẹ máa sọ gbogbo tó bá kù sí lẹ́mọ̀ sọfáráyé síyàwó rẹ̀ wà lè lẹ́yìn mọ́ ó ti kó níyàwó ti dọ̀tá rẹ̀ nù ẹlẹ́kẹta ó ní lílù wọn eléyìí kó sábẹ́ líle mọ́ wọn náà ní abẹ́rẹ̀ ló wà káàmì sí kí ẹ máa lùyàwó ẹ̀lẹ́mí ò ní ṣìdí alùkùnrin lóní kánà wọn anábìnà ní kánà wọn láà Aisha radiyallahu anha Aisha ni ma daraba Rasulullah sallallahu alaihi wasallam qattun bi yadihi anábì ò fọwọ́ rẹ̀ náà kankan báyìí láyé rẹ̀ rí anábì tó sọ pé ní àǹkà máa náwọn ìyàwó rẹ̀ ní pé anábì ò fọwọ́ rẹ̀ gbá kankan báyìí kó gbá báyìí rí ìyàwó ni o àbáwọn ọmọdọ̀ anábì ní kankan nù wárí Anas náà sọ bẹ́ẹ̀ radiyallahu anhu anábì ò náà rí báyìí wọ́n sì lọ́dún mẹ́wàá pẹ̀lú anábì sallallahu alaihi wasallam Aisha wa ni radiyallahu anha wa ni àyàfi nígbà tó wà lójú ogun fi sabilillah tó wọ́n wá sáfẹ́ pé ṣe nínú Qur'an wọ́n ní kánà wọn láà obìnrin tán ní kí lúlú wà fún o ní imra'atun annashiza obìnrin tó jẹ́ pé ó ṣàìgbọràn sọ́kọ ó fi gbogbo ẹ̀tọ́ tó wà gbogbo tó yẹ kó máa ṣe ní ọkọ kò ṣe nínú kan tí ní ẹlú kèéṣe nínú kòyẹ ó wà ní búlálà special búlálà fún nílé àbíkò wáyọ́ kò bókò sí àbíkò yóò mọ́ ológun sí àbẹ́lòmí bẹ́ẹ̀tì ní oúnjẹ sí pé ma ń nẹ́pa wọ́n ní agbọ́gbọ́ ọ̀họ́rọ̀ mọ̀ bá rẹ̀ pé tí ó ní lápa lára wọn ṣe ní ìrìn ìwọ̀n mẹ́rẹ̀ ti pé ó bàjẹ́ ó wà mú blálà ó wà náà tó dápa sí sóbìnrin lára èmi tó wá ṣe dé pé àwọn mọ́tò wọn máa wò lákùn owó tó lọ́mọkùnrin lé kí ló fi ń kọ́mọkùnrin yẹ pẹ́tọ̀ free game fair game ní ká máa na obìnrin normal níwà ní kí ó dé láti mọ́ ìmìnà ìwà àbòsí ni o àbọ̀dọ̀ àwọn obìnrin o ẹlẹ́bí tún mú àdíti kan wá pé anábì ní ká náà obìnrin láà kódà anábì tún kọ̀ fún wa anábì kọ̀ fún wa bí ká mọ́ náà obìnrin torí pé ìṣẹ̀lẹ̀ káṣẹlẹ̀ ó wà ní súnà Abi Dawud tí Umar bin Khattab olùbá Nabi sallallahu alaihi wasallam pé àwọn ọkùnrin complain fún pé àwọn obìnrin tí ya àwọn obìnrin tí ti ṣàìgbàmọ̀ sọ́rọ̀ ọkọ wọn wọ́n ti ń wùwà tí ó dá sáwọn ọkọ wọn anábì wá ní wá kama ṣe gíní kama bá wọn wí tọ́ ìgbàtà wọn yóò gbádìí sí yé wọ́n ti ṣigbọ́yé wọ́n bẹ̀rẹ̀ sí lù àwọn obìnrin náà lọ́bánà wí pẹ̀lú padà pítọ̀ ya Rasulullah àwọn ọkùnrin tí wọ́n kọjá àti wọ́n ìtàníkọ́ṣe wọ́n ti ṣe jù bẹ́ẹ̀ lọ Ànábì wá ní àwọn ti gbọ́ wípé àwọn kan nù yín wọ́n lù àwọn ìyàwó lùkulù Ànábì laysa ulaika bi khiyarikum àwọn tán ṣe bẹ́ẹ̀ wọn ẹ̀ ṣe ní láàrin yín ayékèwò tó bá ń lù ìyàwó rẹ̀ ẹ̀ ṣe ní rẹ̀ ní bíníọ́ Ànábì kọ́ ló ń tẹ̀lé òfin jọ Ànábì ìlú àwọn ìyàwó rẹ̀ tí ìyàwó bá ṣe ó wọ́n tó fi bá wí ni kìí nílùú fi báyàwó wí ẹka bẹ̀rẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala èyí tó tẹ̀lé ó ní ká má àìṣe dédé láàrin àwọn ìyàwó wa pàápàá jùlọ fún àwọn ọmọ ìyá wa tó má níyàwó jẹyọ kan lọ ẹni tó bá níyàwó méjì àbí tó ní mẹ́ta àbí tó ní mẹ́rin tó jẹ́ pé àwọn fìṣẹ́gbẹ̀ kan jọ ju ibì kan lọ ìwà àbòsí ni o Ànábì sallallahu alaihi wasallam Ànábì ẹni tó bá níyàwó méjì tó wá fi ìṣẹ́gbẹ̀ kan ju ibì kan lọ ayẹ́ pé tó ń ṣe dára sẹ́nìkan tí ó ṣe dára sẹ́nìkan Ànábì yóò gbé yawm al-qiyamah
tí ẹ pé ẹgbẹ́ rẹ̀ yóò wọ́ báyìí lálùkì àmà àpẹẹrẹ tẹ́fì máa àwọn tí wọ́n bá ń ṣe náà bá ṣe dédé láàrin àwọn ìyàwó wọn òun náà ni pé ẹgbẹ́ wọn dágun tó bá jọ́gbìn dàlùkìyàmà abẹ́lọ́wà subhanahu wa ta'ala kó sọ wa míbẹ̀. èyí tó tẹ̀lé òun náà ni kí ọkọ kó wá kọ̀ fún ìyàwó rẹ̀ láti lọ máa rí àwọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ni ó lè yàwá lẹ́nu kí sáwọn kan ṣe bẹ́ẹ̀ lóòtọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ o pàápàá jùlọ tó bá jẹ́ kó bá bọ́ sásìkò bá tó jẹ́ pé bóyá ọkọ àtàwọn àna rẹ̀ ní ìjà láàrin wọn kò wá ń jẹ́ kí ìyàwó lọ dá àwọn fámílì rẹ̀ kódà ìní olùmọ́síjàgbà mi tó ní pé àwọn fámílì ẹ̀ wọ́n mo ti fi ọ ní ìsinmi èmi ni mo láṣẹ lé lórí ìdọ́tún bá wù mí níwájú kó lọ rí wọn bàbá ò tún pé ọkọ mímọ̀ mí wọ́n ti pẹ́ta ti rí lágbájá tí ẹ̀já ìlónìí yóò ń bọ̀ kò ní sọ fún ọmọ kò ní wá yóò máa dìjà pé ẹ̀rí máṣe máa ń ṣe nìyẹn ó ti gbọ́mọ wa lọ ọmọ kò wẹ̀yìn wò má kò ní bìkítà ẹ dákun ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run ọba o àwọn ọmọbìnrin tàà fẹ́ yìí ọmọ ẹnìkan ni wọ́n ó sì ní ẹ̀tọ́ àwọn òbí wọn náà lẹ́tọ̀ọ́ lórí wọn ẹgbẹ́ àwọn ṣe lẹ́tọ̀ọ́ lórí wọn ẹ jẹ́ ká máa ṣe kí ni o ká jẹ́ ká máa kí ẹ̀tọ́ tó wà lórí wọn lórí àwọn ará ilé wọn kéde kan tí wọ́n fẹ́ wọn lásán máa ti wá di ẹrú wọ́n ti wá di ẹnìkan tó yẹ pé tọ̀ wọn ní freedom kankan má láti ṣe kankan má àfi tí wá nìkan wọ́n lẹ́tọ̀ọ́ àti ráwọn ará ilé wọn wọ́n lẹ́tọ̀ọ́ àti gba àlejò látọ̀dọ̀ àwọn èèyàn wọn torí méjì náà ló wà ń bẹ̀ ẹ pé ọkùnrin mi ò ní ẹ pé bó ṣe ti wà lọ́jọ́ jẹ́ àwọn ìbá ìbí bọ̀tọ̀ fámílì kankan tó ẹni wọn gbọ́dọ̀ wá náà èèyàn ọgbọ́dọ̀ lọ́rẹ̀ àwọn àbúrò rẹ̀ wọn gbọ́dọ̀ wá àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọn gbọ́dọ̀ wá torí pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ gan ẹ sì mọ̀ pé wà alábòsí náà ni alábòsí ni máa ń fi nǹkan pamọ́ lẹ́gbẹ̀tọ̀ ẹ̀yẹn kán bá máa rí tí ń ṣe fún ìyàwó àbíkó bá máa rojọ́ fún wọn kò gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sí kí níkan gbogbo wáyìí wá bú ni ìwà yìí ìwà ìkà ni ìwà ẹni tí ò láàánú ni tẹ́gbé oníjẹ́kọ́ mọ̀ rẹ̀ lọ ráwọn ìyàwó rẹ̀ kó lọ ráwọn òbí rẹ̀ ó láwọn ọmọ ẹ̀rẹ́gò tí ń jẹ́kán débẹ̀ ó tún wá ń lẹ́kán tó wá bá lẹ́kán tó wá kí ń lé onírẹ́ àwọn àbúrò rẹ̀ wọn gbọ́dọ̀ wá mọ́ bọ̀dá rẹ̀ kò gbọ́dọ̀ kẹ́ ọmọ kìníkan tí bá ṣe pé o lẹ́mí kà kí ló mọ̀ sẹ́yìn sí ẹ̀kan bẹ̀rù Ọlọ́run bá o torí pé wọ́n fún wa láyè láti jẹ́ káwọn àwọn obìnrin wọ̀nyí kán rí àwọn òbí wọn àgbà wọn tányá ọ̀dọ̀ àwọn òbí wọn tányá báwọn náà a ní ká máa jọ́kọ lórí wọn ni kìí sí bí ká jẹ́ ọ̀gá lórí wọn wọ́n iṣẹ́ rú wa ìyàwó náà jẹ́ wọ́n iṣẹ́ ẹnìkan tó kẹgbẹ̀rẹ̀ ọlọ́wọ́ wẹ́tọ̀ bó sì mú lọ yẹn o nídìí ẹ̀mọ́ lọ́dọ̀ rẹ̀ nídìí ẹ̀mọ́ rárá o ẹ̀ka torí Ọlọ́run bá káṣàánú wa káfí àánú káfí bá wọn lò torí pé obìnrin táà bá gbà kó lọ ráwọn ẹbí rẹ̀ bóò ní ó ṣe máa rí pẹ̀lú bóò ní ó ṣe máa ṣe pẹ̀lú wa bóò ṣe nù rẹ̀ gún máa dùn pé àti bí ọdún mẹ́ta mẹ́rin tí mo ti wà lé ọkọ báyìí ìfojú kan òbí mi rí báyìí kódà kí n bá bí mẹ́kàn pé wọ́n kìtọ̀ ìlú mo ti bí mọ́ ẹmà ṣàdọ́ ẹmà fàdá ránṣẹ́ sí mi ní ẹlòmí gangan kódà kò tún jẹ́ kan tó máa pé wọ́n ni ẹbá fẹ́ bá ọmọ yín sọ̀rọ̀ ìmì ní kẹ́ máa pè ẹmà pè fóònù rẹ̀ subhanallah kọ́nà kú ṣàánú wa nínú kẹtí mo tún fọ́lẹ̀ kan ó ní pé anábi sallallahu alaihi wasallam àbí Ọlọ́run subhanahu wa ta'ala ó yọ̀ǹda fún wa láti fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin lóòtọ́ àmọ́ ní condition náà ni pé ká ṣe dédé láàrin àwọn ìyàwó wa iná àmọ́ ò dédé yẹn fẹ́ni tó bá lè ṣe ni dandankan ni kó fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tó bá jẹ́ pé o mọ̀ pé tọ̀ owó tó tẹ́mì ìlú gbé kó ṣe dédé ni fẹ́yọ̀ kan jẹ́ kí ẹ má lọ dáhùn lálẹ́ kìyàmá àmọ́ dáa tó bá lè ṣe kó fẹ́ méjì mẹ́ta mẹ́rin ó dáa gan bí tó yẹ pẹ̀lú àwùjọ tàti ẹwà yìí nínú àwọn àbòsí títún máa ń wá látọ̀dọ̀ àwọn ọkùnrin lọ sọ́dọ̀ àwọn obìnrin wa òun náà ni pé ká máa fúnlẹ̀ mọ́ wọn níbi níná fún wọn àbí ká máa fúnlẹ̀ mọ́ wọn nígbàtí àwọn fámílì wa tó máa ń kọjá ìsáwọn obìnrin wa níbi níná omi náfàkọ̀ alwajibat tó jẹ́ dandan lórí àwọn ọkùnrin ni pé ká dáàbòbò àwọn obìnrin wa aburú kankan gbọdọ̀ wá látọ̀dọ̀ wa sí wọn aburú kankan gbọdọ̀ wá látọ̀dọ̀ ẹ̀dìmínà sí wọn a gbọdọ̀ make sure pé ìyẹn ṣe kí ni o a ṣe dáadáa bó ṣe ká ṣe tọ́ ìwọ̀n bẹ́ẹ̀ àwọn ọkùnrin mi lè asáfi ṣẹ̀dẹ̀ tó bá nínú jẹ́ púpọ̀ tó jẹ́ pé wọ́n ti gbà pé ìdámi ṣọkùnrin ni pé kóhun ti máa náwó kóhun ti máa fún wọn lóúnjẹ wọ́n ṣe owó tó yẹ kóhun ṣe àmọ́ kó wá kú pé tọ̀ gbogbo ìkọjá yìí táwọn ẹbí rẹ̀ bá ń ṣe sáṣíyàwó rẹ̀
ó wà máa wò náà ó ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ náà pè kèsí yà kèsí ilé ẹrú gbogbo tó máa ṣe fún ọ̀nà ó máa fara dáná ni tí ó fi wá di pé ìyàwó rẹ̀ wá ní kò ní tó kọ́bọ̀ níwájú wọn má wà ní lè sọ pé ara ìtẹ́ ìṣe yàn dáa ìgbàyùn wà ní ẹ̀kan máa sọ pé ó ti gba sátidé lọ́wọ́ ti gbé sáńdé lémi lọ́wọ́ ni káwọn máa ló ti fún mi lẹ́fọ́ jẹ ni ti ẹ̀fọ́ dùn wọ́n máa ní ẹgbẹ́ kí níkà ẹ̀tọ́ rẹ̀ lórí rẹ̀ torí ọmọ tán gbé fún ẹ̀yà fún ọ pé ìyà tí nǹkan tí ń rí lé wọn níbi ìfọ̀kànbalẹ̀ ó bọ̀ mọ́ ilọ́lọ̀ ti ṣe náà kò wá ṣe pé wà ní a ní ìnáwó lé wa ẹ̀rù máa bà pé ìtumọ̀ tó ń sọ sí mi báyìí ìtumọ̀ tó ń ṣẹlẹ̀ sí mi báyìí ó wá lè dúró pítọ̀ nǹkan báyìí o ẹ̀tọ́ ìkọjá ìdílé ẹmọ́ ṣe kọ́nà kó jẹ́ kọ́nà kó látọ̀ àwọn òbí rẹ̀ gan sí ìyàwó rẹ̀ pé à tọ́ ó wà bó ṣe ṣe náà ni ó ti wá pọ̀ láàrin àwọn obìnrin ní kíní pọ̀ sí ojú wọ́n mọ̀ fẹ́ tẹ̀sí ara wọn o ẹjá wo bí ọmọ yẹn ṣe rí tó bá ti wá gbà fún wọn ó tán fún ẹnìyẹn ò lè rílé rẹ̀ tó mọ́ tó bá ti di pé lórí inú ilé rẹ̀ o láṣẹ pa àwọn fámílì ẹ̀nà ń pàṣẹ nínú ilé rẹ̀ fún òyíṣọ́kọ́ ò tọ́kọ́ ṣe kódà kó ní billions kódà kó kọ́lé 100 kódà kó gbé pé mọ́tò tó dájú láyé ní ìyàwó rẹ̀ wà tó bá ti jẹ́ pé àwọn ìwọ̀kọ́lọ̀ control nílé rẹ̀ àwọn fámílì ẹ̀nà control nílé rẹ̀ fún ò tọ́kọ́ ṣe kò yẹ kán fún ọlọ́mà gbogbo bá ní gbogbo dàgbà tó ìyẹ̀fẹ́ mọ́ bí ó ṣe dàgbà tó lórí rẹ̀ tó bá ti jẹ́ pé ò lè dáṣẹ̀ pa tẹ́ pé ó ṣe máa fi ọ̀rọ̀ tọ́ wọn létí lẹ́yìn pé mo fẹ́ ṣe báyìí ẹ dákun kí ni mo lè ṣe wọ́n ṣe máa sọ pé nǹkan báyìí ní kò ṣe lórí simple things àwọ̀ ìṣọkùnrin ò lè tó lé ò lè balance láàrin àwọn family rẹ̀ sí sáwọn àna rẹ̀ ò lè tó lé èyàn àpákan abákejì wá ní pé ẹlòmí ò ní ẹ pé ìyẹ̀wọ̀n máa náwó fóbìnrin jù bí ni wọ́n bàjẹ́ ní ìyẹ̀wọ̀n máa ṣe báyìí ìkíní kan ṣe kíní kan ní tí fún adé wípé ẹ máa fagbolo wọn sẹ̀mó tẹ́ jẹ nínú ilé agbolo ẹ máa fi wọn sẹ̀mó ẹ máa fagbolo wọn ìlúbọ́ ẹ mọ̀ gbogbo nǹkan náà afẹ́ra ilẹ̀ afẹ́ra wo epo ìgò kan kejì bí kò sí lọ́wọ́ rẹ̀ o yíwa ni pé báyìí náà ni afẹ́ra ilẹ̀ afẹ́ra wo pé ọmọ sọ wípé tí òbí tó bèèrè bá ti ń bá nílẹ̀ ọkọ̀ jù ma ń wùwà kíwà ní fún wọn fi àjẹ́ àbí jẹ́ pẹ́tọ̀ tó yá oníkóṣe nǹkankan obìnrin ṣe obìnrin pẹ́tọ̀ kò dá lọ́ngbà wọn tó sì jẹ́tọ̀ ẹlẹ́ ẹkọ́ ṣe fún lórí kò ṣe ẹwọ́n ni torí pà ń jà ní ara ìjọ ní kó mọ́ ṣe tọ́ lórí ìyàwó rẹ̀ pé ẹni international ìyára yìí ó ma náwó tó náà lórí rẹ̀ ẹlẹ́mí ò tún bá débi pé àwọn ọmọ tán tó bí gan kò ní yà sí wọn ẹ̀yìn torí pé ya wọ́n ṣẹ́ ó tún mọ́ta àwọn ọmọ ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run bá ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run kọlọ́run bá kó ṣàánú wa èyí tó káyìn bẹ̀ òun ni pé eléyìí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkọ ti ìyàwó tó máa ti ṣe kíní tó máa ti kọra wọn lẹ̀ ọkùnrin míì tó bá jẹ́ wípé ọ̀dọ̀ ìlà wọn wá bọ́ sí láti lè fi àjẹ́ obìnrin yẹn kò ní gbà kí àwọn èèyàn rí àwọn yóò wá ká ọmọ sọ́dọ̀ yóò mọ́ á pọn mi ọ̀rọ̀ ìbọ̀rọ̀ burúkú sí wọn pé yáyín ó ṣe báyìí ni yáyín kò ráyè tí yín ó pa yín tí àwọn mọ́ wá develop hatred sí màmá wọn unknowingly nítorí pé ìtúkáwá láàrin ọkọ àti ìyàwó ìyẹn ò kọ dí ọkùnrin tó mọ́ wà lọ́dọ̀ rẹ̀ pé kó má jẹ́ káwọn mara wọn rí àwọn tó bá ikú wọ́n lò fẹ́ róbìnrin náà mọ́ mọ́ rí wábi tó lọ mọ́ kó wọn sí pétọ̀ ọba fẹ́ràn àwọn rẹ̀ lọ ibá ọba wọn bẹ̀ kìí pé wà ní àwọn fẹ́ cut wọn off from their mother kódà kí àwọn jájẹ́ kódà kó jẹ́ nítorí tí ó mọ̀ lù wọ́n pa ìyá wọn náà yóò jẹ́ ó gbọ́dọ̀ mọ́ra àwọn rẹ̀ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó má fi wálẹ̀ nígbàkan nínú in tó tún máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ sáwọn ìyàwó nínú àbòsí kí n kó méjì papọ̀ òun náà ni pé kí ọkùnrin kó máa pẹ́ntà jù tó ní pé òun ibiṣẹ́ lòun wà ó wà kó ní láti bí aago 6 aago 7 àárọ̀ títí ó mọ̀ wọlé láago 11
ẹgbẹ́ òní rí ìyàwó gbogbo tó yẹ kó jẹ́ tọ́ ìyàwó ẹ lórí rẹ̀ òní ṣe àbí ká pa ìyàwó tí ká má súnmọ́ wọn fún oṣù ọdún yíwa ní pé òun pọ́níṣẹ́ ni àbí òun ráyè ni nígbẹ́ náà fásán sọ wípé dandan ní ká má súnmọ́ àwọn obìnrin wa wájib torí pé ìntàfẹ́ wọn fún nìyẹn gbogbo tó bá kù tó bìnrin ṣe fún wa a lè rí ṣe a lè outsource ẹ̀ àmẹ́lẹ́yìn gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn outsource ẹ̀ kò sí outsource tó bá outsource ẹ̀ ó wọ náà rọrùn ni nígbà tó wá fẹ́ ọmọ sílé ó wá fi sínú ilé ó mọ́ ṣẹ̀tọ́ ìlú rẹ̀ lórí nípa kẹmọ fara rọra yí ó wá pọ̀ wákò bìnítì ẹ̀ṣẹ̀ ni o àbòsí ni o tó bá mọ̀ pé agbára rẹ̀ ò gbé kí ló fẹ́ yàwó in the first place tọ́ abẹ́lọ́ ọba kó ṣàánú wa kó má ṣe wá ní alábòsí lórí àwọn ìyàwó wa kó sì má ṣe àwọn ìyàwó náà ní alábòsí fún àwa náà aqulu ma tasma'un fastaghfirullaha li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله وكفى وصلاة وسلاما على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم أما بعد عباد الله لكفى الله أتولك النبي صلى الله عليه وسلم أجاري بك وسيا نكتجة سنتصيا فالله الله سبحانه وتعالى أسجاري بنبي محمد صلى الله عليه وسلم يرى الله بأنه جشرني ìkẹrún sí ọlọ́run ìkànnà àwọn létí o wípé az-zulm àbòsí ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó lè fa ìjọ́ wípé Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé zulmu yawm al-qiyamah az-zulumatu yawm al-qiyamah ẹni tó bá ṣalábòsí o yóò wà ní òkùnkùn ní lójógbìn al-qiyamah ẹni láti mọ̀ wípọ̀ tá a bá fi lọ́nà máa gbé wá ń dìde àwọn ní òkùnkùn àwọn pé ẹni àti ṣàbákò jọun kọlọmọdé ṣàbákò tó jẹ́ pé ó lè fa sábà bí tí ó ṣe kí ni o tí ó kọ díyàn láti ránà Ọlọ́run subhanahu wa ta'ala kama wá wò ẹni tó wá jẹ kárí àánú káwà jẹ́ látara rẹ̀ àtara wọn láti wá máa rí bínú Ọlọ́run ọba tó jẹ́ yàwó yẹn tí ìfẹ́ sínú ilé káwà náà wò mo fẹ́ yàwó a nífẹ̀ẹ́ ara wa àjọ ń bára wa gbé àwọn bára wa lò bí ọ̀tá sí gbèsè ayé lẹ́yìn tó jẹ́ pé ọkọ ìyàwó àwọn nílé yóò máa bẹ̀rù pé ẹ̀kọ̀ wá ní ọkùnrin wá ní balẹ̀ lórí ọkọ mọ́ ẹ̀rù máa bà yíye ṣégbèsí ayé a sì máa kára obìnrin náà ṣe káàkiri nígbà tí fáwọn obìnrin yìí kára wọn ṣe fún wa ní a ti lé wọn ti fẹ́ àwọn ọmọ wa ṣe sùúrù torí ọmọ ìfẹ́ káwọn ọmọ mídí ọmọ lọ́mọ ní ìfẹ́ kí ní kẹ̀kì nìkan ní ìfẹ́ kí ní ọmọ wa farada tẹ́lómi ò fi kú síbẹ̀ ẹ kábẹ̀rẹ̀ Ọlọ́run ọba wa o kábẹ̀rẹ̀ Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam nínú àdísì kúrìsì Ànábì ní Allahumma subhanahu wa ta'ala ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altu bainakum muharraman fala tadhalamu nígbà tó lọ́wọ́ bá náà ní sàbòsí fẹ́ nìkankan ó tún wá sí láàrọ̀ ó ṣe wá sí ní haram fáwà ká má sàbòsí fẹ́ nìkankan so yẹ káwà náà rò láwọn afẹ́kọ̀lọ́ rò ṣé ìyàwó yẹn ló sí ìyàwó tí yẹn fẹ́ ló wá tó sàbòsí ìyàwó tí yẹn fẹ́ ló wá tó sí kí yẹn má sàbòsí fún àbí ìyàwó tí yẹn fẹ́ tẹ́lọ mọ́ innocent person tẹ́lọ mọ́ láti lè bòmí ẹwà aláwọ̀ àwọn ará lẹ́yìn ká má sàbòsí fún wọn ẹwà fọwọ́ lẹ́lẹ́mọ̀ àwòrán ẹni tó lábòsí bá tán ṣe fọ́mọ̀ ìyá rẹ̀ tí ò lè kọ́ alábòsí lò náà ìwọ ọkọ tán ṣàbòsí fún ìyàwó rẹ̀ nínú lẹ́yìn tó wá dákẹ́ tó wá wòrán tó sọ pé farada òun náà bá wọn ló náà bòsí yẹn náà tí wà ipò lọ́wọ́ náà kí ló lè stop ẹ̀ sí hadithi az-zulmu zulmatu yawm al-qiyamah al-imam Shafi'i wọ́n ní pé nǹkan yíò kama jọ máa ní bi'sa az-zadi ila ma'ad al-udwani ala al-ibad ipe kíyàn ní pé ní tó burú jù nínú nǹkan tí yàn máa fi ń palẹ̀ mọ́déjọ́ gbé al-qiyamah òun ni pé kẹwàá dójọ́ al-qiyamah kẹwàá di pé ẹ ti wá ní ìjọta láàrin àwọn ẹ̀dá Ọlọ́run subhanahu wa ta'ala in tó burú jù nínú pẹ̀tẹ́ yàn fi palẹ̀ mọ́dọ̀ Ọlọ́run bá nù pé òun lọ lè bọ́ Ọlọ́run bá ní pé ó ti ṣàbòsí fáwọn ẹrú Ọlọ́run bá kan kọ́nà bá kó sọ wà mẹ́ ambẹ̀lẹ̀ tàbí kó wá jẹ́ pé ad-da'watul mazlum àdúwà ẹni tí yẹn bá ṣàbòsí fún ta ma pé kò sí nǹkan kan báyìí tí ó di láyò flítù kò sí nǹkan tí ó deflect ẹ̀ direct ní ọ̀bọ̀lọ́wọ̀n bá ó wá jẹ́ pé ìyàwó rẹ̀ tó fẹ́ sínú ilé yóò máa tẹ́wọ́ sọ́lọ́wọ́n bá pé yóò máa ṣàdúrà against rẹ̀ subhanallah
kọ́lá ìmọ́ sọ obìnrin pé tó bá ti ń dé level yẹn kọ́lẹ̀ má ràn àbòsí lọ mọ́ tún ran èṣù lórí ọkọ rẹ̀ mọ́ jẹ́ tètè máa lọ ríyàn tún burú tó fi jẹ́ pé ìyàwó tó fẹ́ tán ní pé waja'ala bainakum mawaddatan wa rahma kò wá sí mawadda kò sí rahma ma ẹ̀sìn jọ bára yín gbé roommate ní ẹ̀kàjọ wà nílé lásán ni tó bá ń ṣàdúrà ó mọ̀ ń ṣàdúrà pẹ́tọ̀ àbòsí tọ́lọ́ ṣe torí kò sí bó ifẹ́ ṣe gan ìgbé kò lè dùn ẹ̀dàkùn ìjá ṣàánú àwọn obìnrin wa káwà náà ṣàánú ara wa káwọ́rọ̀ àti ìbọ̀tán wa káwọ́rọ̀ gbé al-qiyama kó máa jẹ́ pé ìjọ tí oníkàlùkù máa gbẹ̀san ìyàwó náà wá dó pé ọkọ mi jẹ mí ní kankan ìmìnà ní tí ó gbà lára ọkọ mi nú ládá subhanallah àbí ìyá ọkọ máa ìyàwó rẹ̀ pẹ́tọ̀ ìyá ọkọ mi náà ṣàbòsí fún mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àwọn ìgbọ́n ọkọ mi ṣàbòsí fún mo fẹ́ gbà lọ́wọ́ wọn àbí ìyálé mi tí wọ́n fẹ́ mi lé ó ṣàbòsí fún mi látara ọkọ náà ní mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ subhanallah ẹjá rò dáadáa ẹjá rò àti bọ̀tán wa ẹjá rò síjọ́ gbẹ́dà al-qiyama iná ma káṣàánú àwọn obìnrin wa káṣàánú wọn wọ́n fi wọ́n lé wa lọ́wọ́ bí amanatillah kí kàn ṣe mọ́kàn fún wa kámọ̀ lọ́wọ́ bó ṣe wù wá lásán Ànábì sallallahu alaihi wasallam níjọ tí inú àwọn khutbah tánàbí ṣe káyìn Ànábì ní istawsu bin nisa'i khayra pé mo fàsọ́lẹ̀ fún ilé makítọ̀ ẹ máa ṣe dára pẹ̀lú àwọn obìnrin wọ̀nyí o Ànábì pàtàkì kí ni o ìdáàbòbò ìjọmọlúwàbí àwọn obìnrin a máa ṣàbọ̀dọ̀ àbòsí fún wọn dáadáa ní kábọ̀n bá wọn ṣe abẹ́lọ́mbà subhanahu wa ta'ala kó ṣe wá lórí lórí àwọn ìyàwó wa kó má ṣe wá lálábòsí fún wọn kó ṣe àwọn ìyàwó wa ní qurratu aynin lana wa lahun kó fún wa ní bùjókòó ayọ̀ kó má jẹ́ kábòsí rọrùn fún wa lórí àwọn obìnrin wọ̀nyí wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala ahlihi wa sahbihi wa sallam tasliman kathira qumu ila salatikum yarhamukumullah